Erin kú Mọ̀gúdú fi jẹ, ẹfọ̀n náà kú Mọ̀gúdú fi jẹ. Lọ́jọ́ tí Mọ̀gúdú bá kú, kí ni ó fi Mọ̀gúdú jẹ? Ikú ló pẹkẹ́ ńlẹ̀kẹ̀ fi kú lójúde ọba. Ikú pa Múkáílà olórin Ṣẹ̀nwẹ̀lẹ̀ lójijì. Ó mà ṣe o, ìkúnlẹ̀ abiyamọ o. Ní ọjọ́ Friday 24 oṣù kínní ọdún 2025 ńláriwo ta lálá wípé ọ̀dọ́mọdékùnrin gbajúgbajà tí ń kọrin Ṣẹ̀nwẹ̀lẹ̀ tó fi ìlú Èkó ṣebùgbé àmọ́ tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin ó ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Iṣẹ́ ìwádìí wa fi yé wa wípé ọ̀dọ́mọkùnrin tó jẹ́ gbajúgbajà nínú ká fi orin Ṣẹ̀nwẹ̀lẹ̀ ká fi dábìrà yìí ó ṣẹ̀ṣẹ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́ dé ni o, níbi tó ti lọ dáwọn olólùfẹ́ rẹ̀ lárayá. Bẹ́ẹ̀ náà ló darí sí ìlú Ìlọrin láti lọ dáwọn olólùfẹ́ ẹ̀ lárayá bákan náà tí wọ́n ti ń pè é. Ó tiẹ̀ tún wá sọ wípé òun ò fi ẹsẹ̀ kan yóò fi dé ilé àwọn nígbà tó jẹ́ pé Ìlọrin kan náà lòun ti fẹ́ ṣeré. Àmọ́ ní gbogbo ọ̀sán ọjọ́ Jímọ̀ yìí ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ kan ni ìròyìn fi tó wa létí wípé ó dé sí tó sì ti ń ṣe fàájì pẹ̀lú àwọn olólùfẹ́ náà. Ó ti wá ránṣẹ́ sí family house wọn pé tí ò bá fi dìrọ̀lẹ́ o òun ń bọ̀, tí gbogbo àwọn ẹbí náà tí wọ́n dì sí ń gbáradì láti gba àlejò ọmọ wọn olókìkí olórin Ṣẹ̀nwẹ̀lẹ̀. Àmọ́ ohun ìyàlẹ́nu ńlá pátápátá gbáà ló jẹ́ fún gbogbo àwọn ènìyàn nígbà tí wọ́n gbọ́ ìkéde ikú Múkáílà Ṣẹ̀nwẹ̀lẹ̀ yìí. Wọ́n ní rárá, níṣe ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ihun tó sì fà á ni wípé bíi wákàtí 5 sẹ́yìn ni Múkáílà ṣì ń fi fídíò ránṣẹ́ sí orí ìkànnì ẹ̀ tí gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n sì ti rí. Nígbà tí wọ́n wá kéde ẹ̀ ó jẹ́ kàyéfì fún wọn wípé ǹjẹ́ bí ikú ṣe ń pani náà rèé. Níṣe ni ikú arákùnrin náà ń ya gbogbo èèyàn lẹ́nu, pàápàá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀, nítorí wípé ikọ̀ Gist Entertainment fi mú fínlẹ̀ ṣe ìwádìí lórí ikú wo gan ló pa Múkáílà olórin Ṣẹ̀nwẹ̀lẹ̀. Nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tá a bá sọ̀rọ̀ ló ń sọ fún wa wípé arákùnrin náà kò ṣàárẹ̀ kankan rí tẹ́lẹ̀ o, bẹ́ẹ̀ ni kò àìsàn kankan ò sí lára rẹ̀ títí di ọjọ́ Jímọ̀ tó dé sí ìlú Ìlọrin. Pàápàá àwọn tí ń retí ẹ̀ gan-an ní nílé mọ̀lẹ́bí, ṣùgbọ́n kàyéfì ló jẹ́ fún àwọn nígbà tí àwọn gbọ́ ìròyìn ikú ẹ̀. Dìgbàdìgbà táwọn ó sáré débẹ̀ káwọn ṣùgbà ẹ̀ gbé lọ sọ́sibítù, ṣùgbọ́n ẹlẹ́kọ̀ ọ̀run ó ti polówó fún Múkáílà ti ta dèrò nípa ó sì ti gbéṣẹ́. Arákùnrin náà tó ní ká fi orúkọ bo òun láṣìírí ní àwọn ṣì ń wò ó bóyá ní í ṣe wípé àwọn ò lọ ṣe àyẹ̀wò ìwádìí irú ikú tó pa Múkáílà Ṣẹ̀nwẹ̀lẹ̀ kó má jẹ́ wípé àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un ní májèlé tó fi gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Àníkọ́lọ́hún má fi kú rèwerèwe tó yáwọ́ pa gbogbo wa. Múkáílà olórin Ṣẹ̀nwẹ̀lẹ̀ ló di gbajúgbajà tí ìgbà ojúmọ́ nílùú Èkó ní ọdún mélòó kan sẹ́yìn, níbi tó ti ń fi orin Ṣẹ̀nwẹ̀lẹ̀ tí ń fi ń tajà ní ọjà tó gbajúmọ̀ dáadáa nílùú Èkó. Àmọ́ ẹ̀bùn orin kíkọ Ṣẹ̀nwẹ̀lẹ̀ yìí gan ló ṣàfihàn ẹ̀ fáráyé láàrin inú ọjà, torí pé bí ti ń kọrin náà máa ń dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn púpọ̀, pàápàá àwọn ẹlòmíà sì dúró kódà wọn á tún máa fún un lówó. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di wípé àwọn èèyàn mọ Múkáílà sólórin Ṣẹ̀nwẹ̀lẹ̀, ó sì ń bá àwọn tí wọ́n tún gbajúmọ̀ dáadáa kọrin papọ̀ bíi Ìyá Aládùkẹ́. Wọ́n jọ ṣe orin Ṣẹ̀nwẹ̀lẹ̀ náà lásìkò ìgbà náà tó sì tàn káàkiri àgbáńlá ayé. Ó tún bá gbajúgbajà òǹkọrin fújì kọrin papọ̀ bíi Saheed Òṣùpá, Wasiu Alabi, Pasuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló bá wọn kọrin papọ̀ tí gbogbo èèyàn tí wọ́n sì fi mọ̀ wípé arákùnrin yìí náà ẹ̀bùn kan ni tí wọ́n sì ń kan sáárá sí. Múkáílà olórin Ṣẹ̀nwẹ̀lẹ̀ yìí ó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin, àmọ́ ìlú Èkó ló fi ṣebùgbé. Kọ́lọ́wọ́n ọba ẹ̀mí òkè Èdùmàrè kó bá wa tẹ́ Múkáílà sáfẹ́fẹ́ rẹ̀, má jọ̀kun má sì jẹ kòló, àmọ́ ní tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run náà ni ó máa bá wọn jẹ. Ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá mi drop RIP fún Múkáílà. Kọ́lọ́wọ́n ọba kó bá wa kẹ́ ẹ sì má gbàgbé láti click lórí subscribe button, kẹ́ like kẹ́ share, ẹ bá ń pín
kó délé kó dóko dáadáa. Fún gbogbo ẹ̀yin returning subscribers wa àti ẹ̀yin subscribers tuntun náà, ẹ̀mí a máa pé òjòjò ní ìṣòwò o, kó má nájà kókókó lára ọ̀tá yín yóò máa lé ẹ̀ sí ní rẹ̀hún gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé o, ẹ má gbàgbé, ẹ máa drop o RIP fún Mukaila. Ikú tó yáwọ́, ikú rèwerèwe kò ní pa mí, kò ní pẹ̀yìn náà. Ẹ jẹ́ a jọ gbọ́ díẹ̀ nínú àwọn iṣẹ́ tí Mukaila ṣe ń wẹlẹ̀ olórin tó ṣe kó tó lọ. Ìjà fọkàn tí náà kọ jọra wọn, ẹlẹ́kìnní pàbó lọ́jà sí, ẹlẹ́kejì bákan náà ló tún jẹ́. Òjò kan rọ̀ lálẹ́ ẹ̀jẹ̀ta, ọ̀rọ̀ mọ́jú màná, ẹnìkan wá ń sọ lẹ́kùnlé wa. Ọkọ̀ pójò ti rọ yóò jẹ̀sí lọ́jẹ́, ìwọ̀n bíi pé ta ni ó tún ṣẹ̀sìn o. Ó ní mọ̀ wo bẹ̀ pàṣẹ náà ni ó ṣe lè jẹ́ pàṣẹ náà ṣẹ̀sìn. Èèyàn ti ń lé dídébù lọ́wọ́, ǹjọ́ wá dá kó tún ṣẹ̀sìn o. Àmọ́ lálẹ́ àná níṣẹ́ wá já. Arsenal gọ́nàsì Arsenal, àìfẹnubalẹ̀ fún Chelsea ń pa wọ́n. Àbúrò yín tó dé lẹ́yìn tí ń soríire, ṣé bọ́yẹ tẹ̀ bó nírè yọ ni. Kírètì yín náà ò lè tẹ̀yìn lọ́wọ́, àmẹ́fẹ́ gbá ẹ̀ mọ̀ sọ wípé Chelsea ìkéré. Ó kéré gbogbo fi àgbáyé, tọ́láǹtì Chelsea ní tán. Láti 21 years sóní, Arsenal fọwọ́ kan pọ́ọ̀kù kankan tọ́pọ̀dé ní. Láti bíi 30 something years, 38 years ni wọ́n ti fọwọ́ kan pọ́ọ̀kù mọ́ rárá. UEFA Champions League o no, Europa League o no, Super Cup Arsenal ò rí rí. Tátọ́ tó wá sọ pé World Club Cup gangan. Àmọ́ gbogbo ayé sọ̀pọ̀tì ìwọ̀n lánàá pé kọ́nà kọ́fàánà pàṣẹ náà lé. Bàbá wèrè ní Guardiola ọ̀dájú níjọ́ tí ń fi formation gbá bọ́ọ̀lù. Tàná pẹ̀lú West Ham yìí léwu. Gbogbo ayé mọ formation Guardiola tí máa ń gba 4-3-3 ni. Ó tẹ̀ǹdì ẹ̀ ní tàná yìí 4-1-4-1 ló fi bá West Ham gbá. Ìṣẹ́jú kan ò tí lù rárá tó máa lè yí fóònù ẹbí jẹ. Nǹkan tó tiẹ̀ wá dùn mí jù, owó tó yẹ kí n fi jó ń jalè ni mo fi talẹ̀ Arsenal lórí. Pé wọ́n na Everton pa ni, pé Guardiola máa gbàdúrà lù ú bíkọ́sà ní Chelsea. Mo support Arsenal ni torí pé ìlú London náà là àjọ ń gbé. Gbogbo ọmọ Arsenal ẹ máa kú rọ́jú, ẹ má kanra mọ́ ìyàwó lé, ẹ dákun. Ẹ sì má já nínú síríìtì torí Ọlọ́run. Mọ̀kànmọ̀kàn lóye nǹkan o, Chelsea ọ̀dà, Man U ọ̀dà, Liverpool sùn ṣébi ti gọ́nàsì wá lórí. Oyè tẹ́ máa ń jẹ nígbà gbogbo yìí ó ti pọ̀ jù. Kí ló dé? Sọ̀rọ̀ oyè lẹ máa ń jẹ láti sùn. Ẹ̀yin lẹ dídì téèbù títí. Táyé ti pàṣẹ náà ló ní ìfẹ́ àjẹ́ńdọ̀ gidi. Sàlíbà lásán ló gbé ń júrì ìfẹ́ bọ́ ọdún yìí. Ẹnìkan kò gbé ń júrì o. Fúnrara yín lẹ́sọ̀ kọ́ọ̀pù sí gbó. Ìgbà tẹ́gbà fàfà san fìlà máa lé o. Tútù rò tọ́nà yín láti bẹ̀rẹ̀ láìláìlàlà. Òun lásán náà lè tí wọn bá mọ́ o. Gbogbo ọmọ gọ́nàsì o ẹ̀pẹ̀lẹ́. Gbogbo ọmọ Arsenal o ẹ̀kọ́ àmúmọ́ra. Gbogbo ẹ̀yin gọ́nàsì pátápátá ẹ̀kún jáwo nẹ́ẹ̀sì sìn o. Àtọ̀lá lọ yẹn ti máa gbẹ́ bọ́ wọn ní ẹ̀pẹ̀rán. Ẹgbẹ́ lórí tàtọ́ bá tọ́jú ẹni o. Arsenal náà gbà kọ́ọ̀pù lọ́dún tí ń bọ̀. Nǹkan bá tún dọ̀la àbọ̀nfọ̀la àfọ̀làfọ̀la nìkan jẹ́ gọ́nàsì ẹtí. Kọ́ wá títí Wàsíù Àyìndé bàbá gbogbo wa.
K1 judgment Arsenal fans àyìnlẹ̀ kú rọ́jú ìjọba Alábí Pasuma Jíbọ́lá ẹ kú rọ́jú alẹ́ àná o alájà bá sì òbẹ́sẹ̀rẹ́ tóbi dérí àlámà láìka gbogbo yín àtàlájì Kókó Zaria gbogbo yín pátá ẹ̀yin lẹ kú rọ́jú àná o ọgbọ́n láti o forever and Arsenal for life. ẹ rí i dájú pé drop RIP kẹ̀dẹ̀ láì kẹ̀kẹ́ ṣí ẹ ṣe.